This movie you're about to watch is a very powerful and interesting movie, ORISA AWELE. Please, I want to beg you, make sure you watch it from the beginning to the end. Number 2, if you have not yet subscribed, please click on the subscribe button and then hit the bell icon for notification. Send us your comments and we will reply your comments. See you in the movie. Bye. Lóòótọ́ ẹ̀jẹ̀ ń gbádùn ayé mi o. Bí mo ti wá látọ̀dọ̀ Olódùà àgẹ́lẹ́ lẹ ṣe jẹ́ ń padà. Àyànmọ́ ni. Balẹ̀. Ẹ̀lẹ́ o. Káàbọ̀ rẹ̀. Àwọn oúnjẹ. Àyànmọ́. Àmọ́ o. Mo ti wá di òòṣà nínú ìlú yìí látòrí baálẹ̀ títí tí ó fi dórí ọba kọ́ba kankan tó bá jẹ. Wọn ò gbọ́dọ̀ ní olórí, bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ ní àrẹ̀mọ torí mo ti di òòṣà. Èmi láyá wọn, èmi ni wọ́n jẹ́ olórí wọn. Ọba kọ́ba tó bá yí ohun ẹnu mi padà, eku ò ní ké bí eku, bẹ́ẹ̀ lẹ́yìn ò ní ké bí ẹyẹ. Ó dàṣẹ, ó dègún, mo ti do òòṣà Àwẹ̀lé o. Baálẹ̀, ọ̀rọ̀ rẹ ti gbọ́ òun. Ṣé ẹ fara mọ́? Etí mi ò di, ṣé ewé ń tẹ̀mí? Àwa ti ṣe tiwa ti bá tiwa débì kan, àwọn tí ń bọ̀ lẹ́yìn nìkan múra. Ó tẹ́ni kó o bá bàjẹ́, kí ló kan rú àwa báyìí? Wo wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọn ò tí ì rí nǹkan lọ́dẹ̀ ní òòṣà Àwẹ̀lé. Ọba kọ́ba kọ́kọ́ ò gbọ́dọ̀ ní olórí nítorí èmi láyà wọn. Èmi gbọ́dọ̀ lòòṣà Àwẹ̀lé, èmi ni wọ́n máa jó lórí wọn láàfin yìí. Irọ́ ló pa ní ìsìn èyí ti dé báyìí. Ọlọ́run ti ṣetán láti lò mí fún ẹ láti ṣí ẹ nípò kúrò ní inú ìlú yìí torí bí kì í ṣe àyè ẹ mọ́. Wo eré lásán labẹ́ ń bó nígbàjámọ̀ ṣe. Bábẹ́ bá ṣe tán á fọ́ orí onígbàjámọ̀ kedere. Ó mà mú kékeré, ó mú kékeré. Mo dira wá pẹ̀lú Jésù Kristi ní wá fún ẹni. Àní arábìnrin ègún ti ṣẹ́ láti orí ọba ìlú yìí. Lẹ́yìn ni mo ṣetán láti rí ẹ̀yìn ẹ. Ó máa kúrò ní inú ìlú yìí. Èmi jẹ̀ ní Ọlọ́run máa lò láti fi ṣí ẹ nípò kúrò nínú ìlú yìí. Nítorí wípé Ọlọ́run ti ṣetán láti bọ́ sí ojú iṣẹ́. Torí náà mo pa á ní àṣẹ ní orúkọ Jésù Kristi tí o fi inú ìlú ìsílẹ̀ kó má padà wá sínú ìlú ìmọ̀ láéláé. Ṣé Ọlọ́run o ṣé pé orí àpèrè yìí ó lè padà ní àlàáfíà báyìí? Ọlọ́run o ṣé o. Ọlọ́run o ṣé, mo yìn ọ́ lógo. Mo dúpẹ́ pé ìlú yìí ó ti gba àlàáfíà. Inú ayọ̀ àti ìdùnnú. Ìjọ́ wo ni a ti jókòó tá a ti rẹ́rìn tó báyìí nínú ààfin? Wo sórí bí Jésù bó ṣe rán wá sínú ayé mi nínú pálásì tó jẹ́ kí everything kó lọ smoothly. Kódà ọpẹ́ mi pọ̀ gidi. Olórí. Inú mi dùn pé inú ìlú yìí pé Jésù Kristi ti gba ògo, ayé wa gan sì ti nítumọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ gidi.
torí bó ṣe kó ayọ̀ àti ìdùnnú wá sínú ayé mi ayọ̀ rẹ̀ tán nù. mi ò Jésù Ọlọ́run ló yẹ ká dúpẹ́ fún Jésù ló ṣeun Ọlọ́run ti gba gbogbo. wo bí Jésù ṣeun ẹnìkan ló rán ìwọ gan sì lẹ́yìn tó rán sí mi. Ọlọ́run ní ká fún gbogbo èèyàn àtògo fún un. so ní lọ́jọ́ tí o wá tó ní àfikún fẹ́ ọba mo kọ́kọ́ wò pé àbí àjànú kan torí ẹrú tí òrìṣà àwẹ̀lé gan fúnra lára ẹ̀ kó ń bà mí kí ànádà wọn tó má tó wọlé wá fádà mi. Òrìṣà àwẹ̀lé ti dohun àná. ha inú mi dùn agbára Jésù pọ̀ gan-an. Ọlọ́run tóbi. wo mi ò lè gbàgbé rẹ o àtẹ̀mí àti àwọn olóyè Jésù ọ̀hún kò sì lè kúrò náà fún mo rí kó ti gba ilé ìsinmi gan-an. àfiyèsí o àfiyèsí o o sólẹ̀ àfiyèsí o èyí tí mo rí ọba ń kí ọ ọba ń kí ọ. àfiyèsí o ẹlẹ àfiyèsí ẹ mọ bínú pé ẹ rí mi lójijì. èmi náà wò pé ṣé kò wá sí. àmì ara sọ mí àwọn mo mà dúpẹ́ lọ́wọ́ yìí lálẹ́ ẹ̀ka rẹ̀ wọ́n ti táṣìírí fẹ́mi ni wọ́n ti fara hàn mí wọ́n ṣàní la kí n ṣáà máa pọ̀ nínú àfihàn kí n wá bá yín àti nǹkan ní wá wò ní. kábíyèsí èwo ni gbogbo pálapàla ilé ìtẹ́ ìdánwò nínú àfihàn. o sólẹ̀. ta lè yí tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín. ó pèdè kan lẹ́ẹ̀kan o ní pálapàla. kábíyèsí bẹ́ẹ̀ ni. èmi odidi ọba rẹ. kábíyèsí ẹ farabalẹ̀ ká ẹ gbọ́ mi bí ìbá ṣe bẹ́ẹ̀ ṣe pálapàla ẹ wà máa gbà kí obìnrin kan máa jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀yin tún fọwọ́ dobìnrin múlẹ̀gbẹ̀ẹ́ ní ká ẹ ṣe yẹ wọ ni kò sọ́ba tó dánwó ẹ̀wò rí àti pé ta lè yí gan tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín tí ń bá yín sọ̀rọ̀. o sólẹ̀. kábíyèsí. sórí obìnrin tó jókòó tì mí olórí èmi oyè bí yìí inú ìlú alárògbé ni. bẹ́ẹ̀ bí n bá gbọ́ yín yé ẹni olórí yín lélẹ̀. bẹ́ẹ̀ kábíyèsí ẹ ti dè wọ́n tẹ́ ẹ sì mọ̀ pé ìwọ ni kábíyèsí pé kò sí ọba tó jẹ́ nínú ìlú ìtólólórí ẹ wò mí kò sí kankan náà bàbá ńlá yín tó ti ń jẹ lórí àpèrè nínú ìlú yìí tó dánwó ẹ̀wò rí. ẹ ti kọjá àyè yín ẹ ti tàṣì àgẹ̀rẹ̀. òṣòlẹ̀ òbí kò sí ẹsẹ̀ àgẹ̀rẹ̀ kankan. sórí Jésù Kristi ọmọ ọládé àlàáfíà ó ti gbà wá láàánú yìí ó ti tún ayé wa ṣe ó ti mú kí èèwọ̀ yìí kó parẹ́ nù yìí láti má mú kí ọbakọ́ba kan tó bá jẹ kó lólórí tàbí kó láre wọn. ṣebí baálẹ̀ yín tó kọ́kọ́ jẹ nílùú alárògbìn Àdìgún Babalọ́lá lórúkọ rẹ̀. orúkọ rẹ̀ náà ni. orúkọ rẹ̀ lọ. ṣebọ́n ló ṣe okùnfà bí òrìṣà àwẹ̀lé bó ṣe ṣẹ̀ nílùú yìí. látòrí rẹ̀ kankan ló ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni. òrìṣà ayérànràn atẹ́ ń pariwo náà ṣèbí náà ládàsúngbà náà lọ. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Jésù Kristi ọmọ aládé àlàáfíà ọba ńlá tí fi ọba jẹ kìnìún ẹ̀yà Júdà ọba ńlá ni olófin ẹ̀jẹ̀ rẹ̀ ra ayé tèmi padà nínú ìlú yìí síwáwo ọba tó ń wò yìí ẹ̀jẹ̀ rẹ̀ ló fi ra ayé padà kò sì béèrè ẹ̀jẹ̀ kankan ọba yìí ti fi agbára fún mi ó ti gba ayé mi là òun ló fà lónìí tí òrìṣà ayérànràn tó fi wọlé lọ òun ló fi ẹ̀jẹ̀ rẹ̀ rà mí padà tí mo fi di ẹni ọ̀tọ̀. kábíyèsí ẹ dúró ná kábíyèsí tá a fún yín ní tàn burúkú tẹ̀lé sí pa yìí tá a kọ́ yín tàn yín bọ̀ ẹ ti rí tàn àwọn ọ̀rọ̀ tẹ̀ ń wí. Jésù Kristi ọmọ aládé àlàáfíà ọba ńlá tí fọba jẹ ẹni téèyàn sáàtì ti gbáàyàn òun ló fi ìtàn yìí sí mi lẹ́nu. ẹ̀yin wá di kọ̀tọ̀kọ̀tàn ẹ di sọ̀tọ̀sọ̀tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ tún sọ̀tọ̀ sórí ìtẹ̀mí pé ìlànà lèmi ń bá káàkiri nínú ìlú kábíyèsí ẹ wò mí ó dá lójú pé ẹ ti ń tọwọ́ bọ ṣàìjò ó sì dá lójú ẹ̀ẹ́rìjà àfàyàfà èmi kì ní ìmọ̀ wí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ẹ́rìjà òòṣà àwẹ̀lé nílùú èmi mo wí bẹ́ẹ̀ fún yín ẹ̀ẹ́rìnà wò ẹ fẹ́ forí gbárí pẹ̀lú òòṣà àwẹ̀lé ni èmi mo wí bẹ́ẹ̀. wo kí wọ́n ti ń pè àbí gbogbo rọ́tìrọ́tì tẹ kóró rà yìí ó ti yàtọ̀ nínú ìlú yìí torí pé Jésù Kristi ó ti gba gbogbo ògo
àwẹ̀lé àbí kí ló pè eégún rẹ̀ ò tún ṣẹ́ mọ́ nínú ìlú yìí torí ó ti dohun ìwọ̀n ìgbàgbé nínú ìlú yìí ó ti dohun ìgbàgbé kò tún wọnú ìlú yìí wá mọ́. kábíyèsí sẹ́yìn ẹ̀yin lẹ fọ̀rọ̀ sí èyí bí ẹ̀yin lẹ fọ̀rọ̀ sí lẹ́nu kọ́ máa sọ̀ sí mi àbí bẹ́ẹ̀ kọ́. Jésù ti gba ògo ló sọ. kábíyèsí. bẹ́ẹ̀ni. ìpàdé yẹn jọ pàdé àpapọ̀ kó sàwẹ̀lé ti dìgbàgbé ní ìlú yìí àbí bẹ́ẹ̀ kọ́. ó dá rí rẹ wò. ó sọlẹ̀ mo wá fún ọ ní ọjọ́ méjì lẹ́nìí sọ́la ọjọ́ méjì ti pẹ́ jù kó o fi tún èrònú rẹ pa gbogbo àwọn òrìṣà kékèké tó kó jọ èyí tó forí balẹ̀ fún tó bá lọ gba bó ṣe máa sun wọn gbogbo wọn dànù kó o wá fi ayé rẹ fún Jésù Kristi mo máa lé ọkọ ònú lu pátápátá ẹkùn rẹ ò tún sẹ́nu lu mọ́. kábíyèsí. bẹ́ẹ̀ni. lẹ́mi náà. bẹ́ẹ̀ni. èmi náà. ẹ̀dùn ṣe ẹ rò pé ọmọ àtọ̀ ní wàhálẹ̀ mi ni ìlú tó forí mi sọlẹ̀ sí ìlú àwọn baba ńlá mi èèwọ̀ nírú ẹ̀ lẹ́sẹ̀rẹ̀. tẹ́ẹ̀sì mọ̀ mi lánàá kó tó dùn ní pé iná ni mi wọ́n ṣe dì mú ìgbọ̀nsẹ̀ ni mi kábíyèsí wọ́n ṣe tẹ̀ mọ́lẹ̀ ẹ wò mí bẹ́ẹ̀ yà bá tẹ̀ mí mọ́lẹ̀ yóò ti ro èmi kí ni mo bẹ́ẹ̀ bá dì mí mú kábíyèsí wọ́n doyin tẹ́ dẹ́rú ẹ mọ̀ mí o ogun ni mi gbogbo ara mi kìkì ogun èmi la lógun lápá gbogbo àti kìkì ogun mo bógun lé ni ẹ̀yin náà sì mọ̀ bínú bá bí mi délẹ̀ ẹ wò mí wọ́n sọ yín ọ̀sọ́kẹ́ tẹ́sẹ̀ yóò ní tólẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ àtẹ̀yìn àti Jésù yín ẹ forí gbárí pẹ̀lú Sàwẹ̀lé bẹ́ẹ̀ ni mo fún yín bọ́mọdé bá dárí sapá àpọ̀pá ọjọ́ tọmọdé bá dárí sọ̀rọ̀ kòrókòkò bọ́mọdé bá dárí sọ̀rọ̀ oró kábíyèsí ọjọ́ náà ni wọ́n rògbò rẹ̀ wálé àtẹ̀yìn àti Jésù yín tẹ̀ dákọ̀ ẹ forí gbárí pẹ̀lú ọ̀sà ẹ sì ní ẹwù èmi kì í mú bẹ ẹ wò mí ó dà orí yín náà èmi ẹ yẹ wò. ó tiẹ̀ ti dáa sórí lílọ tó lọ wo inú mi dùn bó ṣe lọ láàfin. ó sì ń padà bọ̀ wá. kò sí kankan tí ń padà kàkà tó padà wá ó wá fàyè fún Jésù. ó wá fàyè fún torí Jésù Kristi ó ti jọba nù. ó ti gba gbogbo ògbó nínú. kábíyèsí o. Démọ́lá kábíyèsí. mo ti for time without number tó má máa ó léjà àti máa ṣe gbogbo ilé ìfẹ́ mi ọmọ ọlá ni ọ. kábíyèsí ohun tó bá pè lórí àti fi tẹ̀lẹ̀. yes orí yẹn wí. bá a ṣe ṣe nǹkan wa ní bá a ṣe máa ṣe náà nìyẹn àròmọdá sí ẹ ti jọba báyìí àpọ́nlé tó yẹ yẹn gbọ́dọ̀ fi fún yín. kábíyèsí ohun kankan ló gbé mi wá sáàfin. ok mo ń gbọ́. lórí ọ̀rọ̀ kan tó ń kan lórí inú mi tí mo ti sọ fún yín láti ìkókó tó dípẹ́ lórí àpèrè yìí. dúró ọ̀rọ̀ tá a ti sọ̀pọ̀ o àbúrò mi ló jẹ́ a ti sọ a lot ok kí ló ń ṣẹlẹ̀ ó yá jẹ́ kí n gbọ́. kábíyèsí ọ̀rọ̀ ń pa Jésù yìí náà ni kábíyèsí. Jésù. bẹ́ẹ̀ ni kábíyèsí ọyẹ má fi ìgbàlá yín dọ́là ọjọ́ mélòó lẹ́nu máa fi ìgbàlá yín dọ́là pàápàá ìwé mímọ́ jẹ́ kó yé wa pé torí Ọlọ́run fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó sì fi ọmọ bíbí inú ẹ̀ kan ṣoṣo fún wa fẹ́nikẹ́ni tó bá gbàgbọ́ kì yóò parun ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. John 3:16 right. kábíyèsí kí ni mo gbọ́ tẹ sọ nísìnyí. yes John 3:16 àbí kì í ṣe fásitì ẹni ó ti sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ni. so ṣe mi correct mi. mi ò ní ẹ̀kọ́ rẹ tó yà mí lẹ́nu. ok ó ń yà ẹ́ lẹ́nu àbí. ó yà mí lẹ́nu kábíyèsí àti pé kábíyèsí jù bẹ́ẹ̀ lọ kábíyèsí ẹ nílò Jésù kábíyèsí ẹ nílò Jésù ọjọ́ wo lẹ fẹ́ ṣe gbogbo eléyìí dá kábíyèsí ẹ ní Jésù kẹlẹ bá ní ìyá nípẹ̀kun Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. ok ó ń yà ẹ́ lẹ́nu right. kábíyèsí. Démọ́lá má wulẹ̀ dàrẹ́ láàmú ó surprise rẹ àbí bíbélì ẹ̀ lẹ́nu tó sọ wípé bí ọmọ bá sọ yín di òmìnira ẹrú di òmìnira tòótọ́. kábíyèsí ẹdùn náà ọ̀rọ̀ yìí ń ṣe mí kàyéfì ṣé ẹnu yìí ni àwọn ọ̀rọ̀ yìí ti ń jáde but kábíyèsí ẹ má bínú o àbí ṣé lóòótọ́ ṣé kò ṣe pé bóyá ibi tí a fẹ́ gbin obì sí obì tí lálẹ́ wù. ó ti lálẹ́ wù. hallelujah àti pé kábíyèsí ó yà mí lẹ́nu
báwo ló ṣe jẹ́. Démọ́lá má wulẹ̀ dàrẹ́ láàmú sórí èmi ti di ẹni ọ̀tọ̀ mo ti di ẹni ọ̀tún olórí tuntun tí Jésù Kristi yàn fún mi ó ti jẹ́ kí n mọ̀ nípa Jésù dáadáa ó ló jẹ́ kí n mọ̀ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run pátá ó ní ìbànújẹ́ àwọn tó ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ jọjọ àdìpọ̀ ṣe Bíbélì ló wí. Bẹ́ẹ̀ náà ni. Démọ́lá kábíyèsí. sórí nínú Jésù ni mo ti gbàgbọ́ wípé ìyè ń bẹ ìfọ̀kànbalẹ̀ ń bẹ ju à ń sáré tọ òrìṣà kéékèèké lọ. sọ ma di pé kò nílò láti dára rẹ̀ láàmú. kábíyèsí kábíyèsí ṣé ẹ̀dẹ̀ ó dẹ̀ dá yín lójú pé ẹnu yín ni àwọn ọ̀rọ̀ ìdí ń jáde. ṣé ẹnìkan tó ń dúró níwájú rẹ̀. ó ṣe mí kàyéfì mi àwọn ọpẹ́ ní fọ́lọ́run ṣebí wọ́n bá gun ẹṣin nínú mi ní àkókò yìí ó dà wọn ò lè kọsẹ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀run. hallelujah. yẹn ni wípé finally ẹ ti di ti Jésù. ọba ti di ti Jésù. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. ògo ni fún. In short èyí nínú mi dùn jù láti ọjọ́ tó ti bí mi sínú ayé and I'm so happy today is my happiest moment. Glory be to God. kábíyèsí. Démọ́lá. ẹ ti gba Jésù. I'm happy today. You are now for Jesus. Yes. Ogun ti ṣẹ́ nìyẹn náà. Hallelujah. sórí táwa wá tó ń dúpẹ́ tá à ń dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi pé ó gba ọkàn mi là àti ìgbà lọ́wọ́ kan gbogbo aráàlú ìjọba ká tó máa dúpẹ́ lọ́wọ́ olórí torí wípé ó jẹ́ kí n mọ̀ wípé òrìṣà tá à ń sìn nínú ìlú yìí ìparun ńlá ni. ìparun àbí ìparun. ó ní Jésù rán láti wá ṣẹ́ ogun ìlú yìí pátápátá. ó kàn dùn mí wípé kò sí lára àǹdí ó yẹ kó pàdé ẹ̀ ó yẹ kó mí tẹ̀. ọmọbìnrin náà rẹwà. kò sí wàhálà ó sì wà lára àǹdí. Glory be to God. Hallelujah. Gbogbo nǹkan àtẹ̀yìnwá tẹ́lẹ̀ ó ti dàfi sẹ́yìn tẹ̀gún fi sọ. Hallelujah. Ìjọba tuntun ti dé báyìí. Ọlọ́run ti gba ògo. Kábíyèsí. Kò sí wàhálà. Jẹ́ kí àwọn onílọ ká lọ nǹkan sí inú. Wo. Thank you so much for watching this interesting episode of Orisha Awele. Please, if you have not yet subscribed, click the subscribe button. God will bless you. See you in the next episode. Bye-bye.